Hello, ẹ̀yin èèyàn mi, ẹ kújọ́ mẹ́ta, ẹ kújọ́ mẹ́ta, ẹ kújọ́ mẹ́ta o. We are back online again. Mo ṣe máa ń sọ fún yín, ìjọ́ mi àyè á wà, kò ní sọ̀rọ̀, ìjọ́ mi ọ̀rọ̀ á wà, kò ní sí àyè. So àyè wà lẹ́ni láti sọ one or two things. Like on that show, we always go straight to the point. So I can cut corners or beat around the bush. And anything about the page, you know that visibly, we are always streamed unbiased content. I'm just showing you so we always stream unbiased content on a show. So definitely anything the very low show straight to the point in it. So let's go straight to the point. Ọ̀rọ̀ tá fẹ́ sọ lẹ́ni ọ̀rọ̀ lórí Àjọkẹ́ ni Àjọkẹ́ Iyabadan. Ajoke Iyabadan, you know I told you the other time pé a máa padà wá láti wá sọ̀rọ̀ lórí Ajoke Iyabadan. I saw sometimes ago lórí page wa. And we are back again láti wá sọ̀rọ̀ lórí Àjọkẹ́ ọmọ màmá ẹ̀. Tí bá sọ pé Àjọkẹ́ ọmọ màmá ẹ̀, ó ti yẹ kó yé yín ta ni màmá Àjọkẹ́ lórí Facebook. Ta ni màmá Àjọkẹ́, if you come for my mommy, I will come for you. If you do this to my mommy, I will do this for you. Ó yẹ kẹ́ mọ̀ kẹ́ ti understand nǹkan tá à ń sọ. Àjọkẹ́ wọn lóhun gbogbo ohun tá a bá ṣe láyé gbogbo ẹ̀ ló lẹ́san. Wọn láṣegbé kan ò sí, àṣepamọ́ ló wà. Gbogbo ohun tó ní kálukú bá ṣe òun ló máa kéré iṣẹ́ ọwọ́ ẹ̀. Àjọkẹ́ Ìyábàdàn la fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí. Àjọkẹ́, ṣé ìwọ ló wá di ẹni tó ń sá kolobá káàkiri? Àjọkẹ́ Ìyábàdàn di ẹni tó ń sá kolobá. Tó bá ń gbọ́ tó máa ń sọ tẹ́lẹ̀ pé àbá yín tá tán kanlẹ̀. Àjọkẹ́, ṣé ò wá bá wọn tá tán kanlẹ̀ báyìí? Ó bá wọn tá tán kanlẹ̀ báyìí Àjọkẹ́ Ìyábàdàn. Ìwọ ló wá jẹni tó wá ń sá kolobá káàkiri, ilé ògbà ọ̀nà ògbà. O ò lè dúró sí ṣọ́ọ̀bù ẹ̀ láti polówó. Orí ọ̀rọ̀ Facebook èyí tí máa wo ń gbà mí máa kàn mí rí pé what a world on its own. On our page, as we always say, we always stream all biased. Everything that we do here is unbiased content on our page. Basically, àwọn ò kì í fi gbà kan bọ̀ kan nínú àdẹ̀ kì í ga dúró sí ẹ̀yìn ká kan. So àdẹ̀ bó wá ṣe jẹ́ làwa ṣe máa ń sọ ọ̀rọ̀ tó ṣe rí. Àjọkẹ́ Ìyábàdàn. Ṣé o rántí wípé wọ́n ní kò sí àṣegbé láyé, àṣepamọ́ ló wà? Òun ló ń jẹ́ kí babaláwo máa dífá ọ̀rọ̀ ọ̀run. Ẹ jẹ́ ká ṣe rere láyé torí ọjọ́ ọ̀la. Ẹ rọra gbèjà oníjà kẹ́ má bàa jẹ̀bi. Ẹ rọra gbẹ́rù ẹlẹ́rù lórí kẹ́rù má bàa di tiyín. Ẹ rọra máa gbèjà oníjà kẹ́ má bàa dẹ́lẹ́bi láyé. Mo tún sọ mo ní ẹ rọra gbẹ́rù ẹlẹ́rù kẹ́rù má bàa di tiyín. Àjọkẹ́, ó máa ti gbèjà oníjà, ó máa ti tẹ́ báyìí. Ó dẹ̀ ti gbẹ́rù ẹlẹ́rù báyìí, ẹrù náà wá di tiẹ̀. Àbámọ̀ ló máa ń gbẹ̀yìn ọ̀rọ̀. Òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Àjọkẹ́, mo máa mú ẹ padà sẹ́yìn. Ṣé wọ́n pé mo sọ pé mò ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀? Ṣé wọ́n pé mo ti sọ̀rọ̀ ẹ̀ nígbà kan lórí ọ̀rọ̀ ìwà àti màmá ẹ̀? Àjọkẹ́ ọmọ màmá ẹ̀ tó ní lórí Facebook. Nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún mi beauty world, ṣé o mọ̀ pé mo sọ̀rọ̀ yẹn gbà yẹn fún ẹ̀yin ènìyàn mi? Mo ní kí ni wọ́n fi ń pe Àjọkẹ́ ní assistant Esabod? Kí ni à ń pe Àjọkẹ́ ta fi sọ di igbákejì Esabod? Kí ni ìtumọ̀ orúkọ yẹn? Ẹ máa bá mi kálọ ẹ̀yin èèyàn mi. Àjọkẹ́, ìdí tó máa fi jẹ́ assistant Esabod, mini Esabod, torí ó máa wà lórí ọ̀rọ̀ fún mi beauty world màní. Tó ń bú fún mi beauty world. Tó ní kó lọ sókè kó má wá sílẹ̀. Tó ní kó wá sílẹ̀ kó má wá sókè. Tó mọ́ ọmọbìnrin tó ń dragi ẹ̀ lọ́tún tó ń dragi ẹ̀ lọ́sí. Fún mi beauty world, mo fẹ́ kọrin kan fún ẹ. Wọ́n ní ẹni tó lọ́run ṣe tirẹ̀, ta ló lè kọjú já sí? Wọ́n ní ẹni tó lọ́run ṣe tirẹ̀, ta ló lè kọjú já sí? Àwọn ọmọ tó ń lọ sẹ̀lẹ̀ wọ́n orí máa yé wọn. Àwọn ọmọ tó bá jọmọ sẹ̀lẹ̀ tó ń lọ sẹ̀lẹ̀ wọ́n ní
ẹni tó mi mọ bó ṣe máa ń kọ nìyẹn ṣùgbọ́n máa gbìyànjú bó ṣe máa ń kọ bóyá ó máa wá sí ìrántí màá rántí orin yìí lọ pé ó ní ọmọ fún mi beauty world fún mi láyọ̀ rẹ kọ̀yà orin yìí ni ìwọ ni mo fẹ́ kọ fún wọn ní ọmọjọ́ celestia mímọ́ látọ̀run mímọ́ wáyé ẹ̀rọ fayọ̀ ẹkún fayọ̀ ẹ̀kẹ́ aleluya fún mi beauty world ọ̀rẹ́ kọ̀yà ó ní ẹni tó lọ́run ṣe tirẹ̀ ta ló lè kọjú já sí Ajoke ọmọ màmá ẹ̀ lórí Facebook mini Esabod ó wá ń sá kolóbá òun sá kolóbá ọlọ́run mi sọ fún ẹ pé ọlọ́run ẹ̀san ni òun ó gbọ́dọ̀ máa sọ pé àṣegbé kan ò sí àṣepamọ́ ló ṣe wọ́n ní tà lọ bá lọ àbọ̀ ohun tó máa bí ní àbíní Àjọkẹ́ ohun tó máa ń béèrè lọ́wọ́ ẹ ti ń béèrè lọ́wọ́ ẹ nígbà fún mi beauty world ó sọ pé ọmọbìnrin yìí ó ní ó ń po oògùn mọ́ cream traditional spa ọmọbìnrin yìí ṣí pé kóun máa ṣe nǹkan in a traditional way ó sọ pé kí ni oníbẹ̀ ló ti ń po oògùn mọ́ kọ̀ọ̀kan tó ń fi ẹ̀jẹ̀ wẹ̀ fáwọn èèyàn ó ní pant tó ń wọ̀ fáwọn client ẹ̀ ń bẹ̀ ó ní pant yẹn ó fi ń ṣe ọṣẹ ni ó ní cream tó ń tà tẹ́ bá rántí mú fídíò fún mi beauty world ńgbà kan tí woman yẹn mix cream bóyá gloves ẹ̀ wá stain probably bóyá àwọn dyes tó máa ń lò sí cream tí tóbìnrin yẹn wá ṣe fídíò Àjọkẹ́ Ìyábàdàn máa gbé jáde ńgbà yẹn ó ní ẹ̀jẹ̀ ló ń pò mọ́ cream Àjọkẹ́ Ìyábàdàn ó bú ọmọbìnrin yìí tó jẹ́ wípé ó fi ṣoríṣiríṣi ó dènà pé cream ló ń tà ó mọ̀ yí pé fún mi beauty world cream ẹ̀ kan UK kan Nàìjíríà ni nígbà tó wọn bìnrin lọ sí Nàìjíríà ó dẹ̀ jókòó síbẹ̀ wípé òun fẹ́ máa ta ọjà ní yàyà àbátàn lọ́mọbìnrin yìí ti ń ṣe cream ẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí ní gbèjà màmá ẹ̀ lórí Facebook kò mà sí àrà tó fi wé obìnrin yìí tán kò mà sí àràbù tó san tán débi tẹ́ pé màmá ẹ̀ tún wá tán láì chatì pé ńlẹ́ ọmọ mi Àjọkẹ́ mo fún ẹ ní assistant Esabod ìjọ náà rèé bí àná tí ìyá ẹ declare lórí Facebook pé ìwọ ni assistant Esabod wọ́n wá máa lè tó bá tajà 5 minutes Àjọkẹ́ tó bá bú èèyàn 5 minutes wàá tajà 20 minutes ó ti gbà pé ajé ni fún mi beauty world gbé sílẹ̀ tó ń tà ajé lóbìnrin yẹn fi ṣí ṣọ́ọ̀bù ó ṣí ṣọ́ọ̀bù ó ṣí spa ó ṣí ibi tó ti mix àwọn creamer tó dẹ̀ ń ta ọjà yẹn níwọ̀nba tọ́lọ́run fi ràn ìwọ wá jókòó nídìí ìbàjẹ́ ó wá bẹ̀rẹ̀ sí ní bú ó pè lórúkọ tí ò jẹ́ kò sí nǹkan tó ò fi ọmọbìnrin yìí wé Ìyá Ìbàdàn ìwọ wá délé ní ó wá lúwọ lọ sí Mẹ́kà ọ̀dọ̀ tọrọ dáríjì ìwọ wá sọ pé ìwọ padà wá sórí Facebook pé fún mi beauty world o kò fi nǹkan ta oògùn fún mi beauty world o kò ṣe nǹkan o fún mi beauty world o èèyàn dáadáa ni jọ̀ọ́ ṣé gbogbo àwọn kọ́sítọ́mà tó ti lé lọ́dọ̀ fún mi beauty world tó ti gbàjẹ́ lẹ́nu ẹ̀ ṣé gbogbo àwọn kọ́sítọ́mà yẹn tó ti ní ẹlòmíì tó ti ń lo cream ẹ̀ tó ti bá wọn lára mu tán ló ti fún mi beauty world tó ń lò mọ́ tẹ́lẹ̀ tó bá wọn lára mu ṣé àwọn kọ́sítọ́mà yẹn ló máa lọ pè gbogbo wọn ní gbogbo àgbáyé pé ẹ padà wá sọ́dọ̀ fún mi beauty world Ìyá Ìbàdàn ìwọ wá fẹ́ jókòó sí Bọ̀dé Thomas yẹn ìwọ fẹ́ máa ta ọjà ó fẹ́ jókòó sí Bọ̀dé Thomas yẹn ìwọ fẹ́ máa polongo ajé ó fẹ́ jókòó sí Bọ̀dé Thomas shop yẹn ìwọ náà fẹ́ máa ṣáájú ọjà Ìyá Ìbàdàn ayé ò rí bẹ́ẹ̀ tó bá ń gbọ́ kò lè ṣeé ṣe tó bá gbọ́ kò lè ṣeé ṣe má tu wò òdì àdáni ọmọ fún mi beauty world yóò máa jáde kó bu ẹ ọmọ fún mi beauty world ọ̀rẹ́ kọ ìyà kò jáde kó bu ẹ màá tún kọrin fún mi beauty world ègé pé ó ní ẹni tó lọ́rùn ṣe tí ó ní ọmọjọ́ celestia mímọ́
ó ní látọ̀run mímọ́ wáyé, ó ní akẹ́fàyọ akúnfàyọ ake aleluya fún mi beauty world. Ó ní ẹni tó lọ́run ṣe tirẹ̀, ta ló lè kọjú já sí? Ìyábàdàn, Ọlọ́run ṣe ti fún mi beauty world, ó dẹ̀ ti kọjú já sí. Ìwọ wá jókòó wá sá kolobá ipe Lizzy àtàwọn kan bẹ ẹjà, ṣebí lè kí ṣí tó pàwọ́ àti Lọ́rẹ́ Martins pọ̀ ló tún yín ká, àti wọ́ o àti Lọ́rẹ́ Martins gbogbo iṣẹ́ ibi tẹ́ ṣe pátápátá òun ló màmá bí yín àti màmá ẹ̀ náà. Bẹ́ẹ̀ wá jókòó ẹ wá sọ pé ẹ ṣe mọ́. Àjọkẹ́ ìrísìkú lẹ́sẹ̀, ṣebí inú bí tá wà yìí náà ló lọ sí ibo ló lọ náà ló lọ Kàbá Mẹ́kà tó sọ wípé ó lọ jòkó àṣetánì fún màmá ẹ̀, ó lọ jòkó àṣetánì fún màmá ẹ̀ lọ́tá ẹ̀ báyìí. Ìyábàdàn kò ṣeé ṣe o, Àjọkẹ́ ọmọ màmá ẹ̀ kò ṣeé ṣe. Tó bá ń gbọ́ kò ṣeé ṣe ìyá kò ṣeé ṣe sẹ́ Àjọkẹ́. Ṣé wà níwà tó wù yẹn tó wọ ọ̀run yànnà bí ẹni tí ò ní kú mọ́? Ìwọ ló wá di ta ló wà níta, ìwọ ló wá dẹni tó wà nínú ilé tí ò lè jáde, ìwọ ló wá dẹni tó wà nínú ilé tó ń wọṣọ nínú ilé tí ò lè wọ síta torí ó rìn káàkiri. Ṣé fídíò kọ́ọ̀lù kárí ẹ gbogbo ibi tó ti rìn káàkiri? Àjọkẹ́ ọwọ́ à ń wá ẹ káàkiri ń sìn, ìwọ wá dórí mọ́lé olóòlè jáde nígbà tó ń ṣiṣẹ́ ibi nínú group tó wà. Àjọkẹ́ ọmọ màmá ẹ̀ tẹ máa búyàn, tẹ máa rárá bú, ẹrù tẹ́nìyàn ò rù ẹgbẹ̀lẹ̀ lórí, ọjà tẹ́yàn ò tà ẹni wọ́n tà, iṣẹ́ tẹ́yàn ò ṣe ẹni èèyàn ṣe. Ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká kọ́gbọ́n o. Wọ́n ní oyè tó kára àwò wọ́n máa bá àkàrà ẹ̀dẹ̀, òun lọ̀rọ̀ tó wà lẹ́yìn. Àjọkẹ́ ọmọ màmá ẹ̀ àti gbogbo ẹ̀yin tó kù náà tẹ́ ń hùwà ìkà lórí Facebook, tẹ́ jókòó sínú ilé tẹ́ máa táì, tẹ́ jókòó sínú ilé tẹ́ máa béèbú, tẹ́ jókòó sínú ilé tẹ́ máa sọ pé ẹ̀ ń sunkún lórí ọ̀lọ́rọ̀. Ẹ jọ̀ọ́ jẹ́ kí n lè béèrè kan. Gbogbo àwọn ẹbí yín, ṣé gbogbo ẹbí yín ló pé? Gbogbo ẹnájì tẹ́ ń ṣe lórí àwọn èèyàn yìí ẹ ṣeṣẹ́ sínú ẹbí tẹ̀yìn náà, kẹ́ máa sunkún lórí ẹnìkan nínú ẹbí yín pé àwùwà báyọ̀ wo nǹkan tó ṣe fún ṣe, tẹ́ kó gbogbo ẹnájì gbogbo yìí tẹ́ ń ṣe ilé ìṣe nínú ẹbí yín. Ẹbí alátúnṣe ẹ mójútó lé yín, ẹ mójútó ẹbí yín. Àwọn tẹ́ mọ̀ lórí social media, in fact kò dájú pé gbogbo àwọn tẹ́ ń tẹ̀lé yẹn máa ríra yín títí ilẹ̀ máa fi mọ́. Kò dájú pé ẹ máa ríra yín, ẹ máa ríra yín lẹ wá di ẹni tó máa gbọ̀rọ̀ dùn. Ṣe rí Ìyábàdàn rẹ o, ó gbọ́rọ̀ lọ́rọ̀ sórí, ó fa ti ẹ̀ dání. Ọ̀rọ̀ tó fà dání yìí kí ló ṣẹlẹ̀ sí? Ìyábàdàn wá dẹni tó wà ń tà, ó wá dẹni tí ò lè jáde mọ́, ó wá dẹni tó bẹ̀rẹ̀ sí ní ṣe ṣó nínú ilé. Ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ elédì kan ni, bóyá tí gbogbo yín bá mọ̀, because mo mọ̀ pé Yorùbá mo most people yín máa ń wò. Ṣé ọmọ tó ń jẹ́ Wendy Williams? Ẹ lọ Google ta ló ń jẹ́ Wendy Williams. Ṣé rí Wendy Williams yìí? Òun náà máa ń ràn show ni, ó máa ń ràn talk show. Gbogbo àwọn ọ̀rọ̀ celebrities ló máa ń sọ̀rọ̀ pa wọn. Á tún ra àràbò fún wọn gan-an pàápàá. Nǹkan tí àwọn celebrity yóò bá ṣe Wendy Williams á sọ pé wọ́n ṣe. Talk show yẹn wá broad tó jẹ́ wípé gbogbo everybody ló mọ Wendy Williams, tẹ́kọ̀ everybody máa fẹ́ look forward to irú nǹkan tẹ̀ ń ṣe lórí Facebook yìí náà ni, tó yẹ kó máa rárá lórí àwọn gbogbo àwọn actresses and actors ní Hollywood, tó jẹ́ pé gbogbo wọn pátápátá báyìí kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ Wendy Williams kí ló ṣẹlẹ̀ sí. Ẹ mọ nǹkan tó ń bátù pẹ̀lú Wendy Williams, ń bátù pẹ̀lú disease kan tó ń pè ní Graves disease. Ẹ lọ wá hyperthyroidism àti other physical ailment lóní. Tẹ́ bá mọ ẹsẹ̀ bí ẹsẹ̀ elephantiasis, ṣó ti yé yín? Ẹsẹ̀ similar to ẹni tó ní elephantiasis, ṣó ti yé yín? Ó ní health problems tó ní sìn. Ẹ mọ̀ nǹkan tí disease yìí máa ń ṣe, grave disease yìí.
malfunction disease ni tó jẹ́ yí pé ó máa ń fight immune system yàn tó jẹ́ yí pé téèyàn bá wà healthy or whatever a máa fight platelet yẹn so pé àwọn white blood cells wọ́n máa ń destroy wọ́n máa ń fight àwọn all bacteria and all that in the blood keep disease kan máa ń destroy gbogbo àwọn blood cells àwọn white blood cells platelet yẹn nǹkan tó ń ṣe Wendy Williams nísìnyí mà nìyẹn tẹ́ bá rí Wendy Williams nísìnyí ó dàbí ìgbálẹ̀ òun dẹ̀ ló ń rọrùn talk show ara rà bù fáwọn èèyàn kò sí nǹkan tó yìí she was living large ńgbà yẹn pé òun gbowó lórí talk show òun gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ ibi ẹ lọ bá mi read the story Wendy Williams ẹ wo bí tó parí ayé ẹ̀ sí kẹ wá wé ẹ pros and cons of a show kẹrí kó similar sí gbogbo nǹkan tẹ̀ ń ṣe lórí Facebook ìwọ Àjọkẹ́ wá jókòó ṣé bó sọ pé ó lọ sí Mẹ́kà àti Mẹ̀dínà tó lọ bá ṣe ń tọrọ ìdáríjì kan ló ṣe tọrọ ìdáríjì yẹn ṣó rántí ńgbà tí mo ṣe ṣó kan fún ẹ ńgbà yẹn kó tó lọ sí Mẹ́kà rárá Àjọkẹ́ mo ní o máa wá síta wá bẹ̀bẹ̀ lọ́wọ́ Fúnmi Beauty World kó dáríjì ẹ̀ o tiẹ̀ tí ìròyìn pé o fẹ́ lọ Mẹ́kà rárá tí mo sọ yí pé ìwọ wá fẹ́ jókòó sí Bọ̀dé Thomas fẹ́ máa gbégbá ajé o fẹ́ ká jẹ́ filé ẹ̀bù ṣe gbègbè ńgbà tó ti bà tẹnìkan jẹ́ ṣé mo kọ́ mo sọ fún ẹ ńgbà yẹn pé ohun tí tó bá wá sórí Facebook wá túbá ó padà wá nígbà tó sọ pé òkú àṣetánì fún màmá ẹ̀ ó padà wá Àjọkẹ́ ó wá túbá ó tí ì túbá ó sórí Facebook ló máa jókòó sí ó máa kó ẹsẹ̀ méjèèjì wá kó lọ sí ṣọ́ọ̀bù Fúnmi Beauty World wà á lọ kúnlẹ̀ ẹsẹ̀ lórí méjèèjì ọ̀ǹtì tó bá lọ bẹ́ẹ̀ ló máa tó rọ́nà lọ. I'm not a fan of Fúnmi Beauty World mo ṣe máa ń sọ fún yín lórí show mi o but èmi máa ń sọ̀rọ̀ bó ṣe yẹ kó rí and gbogbo content tẹ́ bá gbọ́ lórí show wa unbiased content làwa máa ń stream ṣó ti yé yín àwọn ò kí ń wà bias at all Àjọkẹ́ Ìyábàdàn àfi ọjọ́ tó bá kẹ́sì ẹ̀ mẹ́sẹ̀ méjèèjì sẹ́ wàá lọ kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì ní ṣọ́ọ̀bù Fúnmi Beauty World wàá bẹ́ẹ̀ kò tó rọ́nà lọ bọ́ ẹ ṣe ìyẹn ìwọ wá jókòó olóòfẹ́ máa tajà ní ìrọ̀rùn gbogbo àwọn tó gbọ́jà lórí wọn tó gbóúnjẹ lẹ́nu wọn kọ́ ṣé wò wọ́n pẹ́ni tó bá gbóúnjẹ lẹ́nu yẹn tó ti pààyàn sápàsáyé ni ìwọ wá fẹ́ jókòó wọ́n fẹ́ máa tajà àbí ó fẹ́ jókòó fẹ́ máa tajà Àjọkẹ́ pẹ̀lú ìdúdúdú àti àlàáfíà kò máa ní kánádà ìwà Tanzania pàǹdà wà o fúlẹ̀sì wà o gbogbo ẹ̀ pàǹtí wà o ìṣáná wà o gbogbo ẹ̀ wà o ìwọ Àjọkẹ́ fẹ́ wá jókòó kó máa wá ṣe kí ni kó máa wá ta ọjà yẹn kò jọ kí ni mo sọ fún Àjọkẹ́ kò jọ láyéláyé kò jọ nítorí pé kí ni téèyàn bá yọ́lẹ̀ dà ohun burúkú á máa ṣe kí ni ohun burúkú á máa yọ́rù wọn ṣe màmá ẹ̀ tó tẹ̀lé màmá ẹ̀ tó jà fún ẹ wá di ata àtọjú lónìí kọ́ nìyẹn bí mo ṣe sọ̀rọ̀ mi síwájú mo ní ẹ má rẹrù ẹlẹ́rù kó má bàa gbèrú yín látẹ̀yìn ẹ má dá sọ̀rọ̀ ọlọ́rọ̀ láyé kẹ má bàa jẹ̀bi ara yín Àjọkẹ́ wọ́n mà ti gbèrú ẹ̀ lẹ́yìn ó mà ti jẹ̀bi ara ẹ̀ báyìí lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹjọ́ ń bo ló fẹ́ gbégbà ṣé màmá ẹ̀ ìyá assistant ṣe òkúrò ti di assistant ṣe mọ̀ pé lórí ọ̀rọ̀ Fúnmi Beauty World ni màmá ẹ̀ ṣe fún ẹ ní assistant Esabod lórí live show for everybody ní ọjọ́ náà lọ́n pé Àjọkẹ́ ẹnu ẹ mú Àjọkẹ́ mò ń gbádùn ẹ Àjọkẹ́ ọmọ nìyẹn Àjọkẹ́ wà ṣèkínní Àjọkẹ́ tòun nìkan ṣoṣo Àjọkẹ́ ọkọ mi Àjọkẹ́ òṣè Àjọkẹ́ Ìyábàdàn lẹ́ni mo sọ ẹ́ di assistant Esabod lórí rẹ ẹni tó wá sọ ẹ́ di assistant lẹ́ni Àjọkẹ́ òun kọ́ ló tún mú bú òun ló sọ̀dọ̀ tá yéèfò gan tún sọ òkú àṣetánì fún ní kàbá tó lọ ó wá jókòó ó wá ń retí ṣé rí gbogbo àwọn tó ń pè é lórí fóònù lọ́dún online pé Àjọkẹ́ ẹjọ́ bá mi mú gáùn kan pamọ́ bá mi mú bàtà kan pamọ́ bá mi mú pàǹdà kan pamọ́ ó ń tàn ẹ́ kí ni mo sọ fún Àjọkẹ́ wọ́n ń tàn ẹ́ sórí báyìí sì
tó bá ń gbọ́ máa jó lọ mò ń wẹ̀yìn ẹ́ Akin Abíọ́lá máa jó lọ mò ń wẹ̀yìn ẹ́ o Àjọkẹ́ máa jó lọ mò ń wẹ̀yìn ẹ́ Akin Abíọ́lá máa jó lọ. Àjọkẹ́ ṣe rí pé màmá ẹ̀ ti jó, ó ti lùlù máa jó lọ mò ń wẹ̀yìn ẹ́ Àjọkẹ́ mò ń bọ̀ máa jó lọ mò ń wẹ̀yìn ẹ́. Ó wá dà ẹ̀ sí free. Lọ́rẹ́ Martins tẹjọ́ ń ṣe oríṣiríṣi, tẹjọ́ ń ṣọ̀tẹ̀, tẹ̀ ń ṣàbòsí, tẹ̀ ń níyàn lára, tẹ̀ ń ṣiṣẹ́ burúkú, fìgbẹ́ pa kándù àbí kí náà ń porúkọ yẹn. Ẹ̀yin méjèèjì kan lè wá di ata àtọ́jú báyìí. Àtẹni tó rán ẹ níṣẹ́, gbogbo wọn wá kẹ̀yìn sí Àjọkẹ́ ní àwọn kọ́ làwọn rán Àjọkẹ́ níṣẹ́ o. Àjọkẹ́ ni kó máa dájú iṣẹ́ tó ń ṣe. Ṣé wà ló wù yí Àjọkẹ́? Ó rántí pé wọn náà bímọ. Ó rántí pé ọjà ni wọn náà kó sílẹ̀. Jọba ò lè fẹ́ ru ọ̀rọ̀ yìí pọ̀. Níbo ló fẹ́ gbé sí? Orí òkè wo ló fẹ́ gbé sí tó fẹ́ dúró? Orí ilẹ̀ wo ló fẹ́ gbé sí tó fẹ́ mí? Mo ní àárín wo ló fẹ́ gbé sí tó fẹ́ dá dúró? Mo ní òsì wo ló fẹ́ gbé sí tí kò ní mì? Àjọkẹ́ ó ti mì. Àjọkẹ́ iṣẹ́ ọwọ́ ẹ̀ ti mì. Àjọkẹ́ gbogbo ẹ̀ ti mì. Ó ti gbàgbé kinní kan ni. Ipò Ọlọ́run lọ́ba tí ń fúnni tí kì í sí règùn. Owó ẹkún ni wọ́n fi rẹ̀rín Àjọkẹ́. Ó fi ẹkún àwọn ènìyàn wọ́n fi ń pa owó. Ó fi òógùn àwọn èèyàn ó fi ń pa owó. Ó fi ajé àwọn ènìyàn ó fi ń pa owó. Nítorí pé wọ́n fẹ́ dé òkè. A kì í ṣe bẹ́ẹ̀. Tó bá rẹ́ni iwájú tó ga, wàá gbàdúrà láti gbẹ́ni iwájú yẹn lọ sókè kí wọ́n náà lè ju ibi tẹ́ni yẹn wà ní. Bá ṣe ń ṣe ilé ayé nìyẹn. O ò ní máa ṣe níṣe pé ẹni tó wà níwájú wọ́n fẹ́ jábọ́ torí pé wọ́n fẹ́ gùnkè. O rò pé Ọlọ́run mi kò mọ ohun tó ń ṣe ni. Ó ní ẹ̀san Ọlọ́run kì í yá, ṣùgbọ́n tó bá yá, tó bá fẹ́ ṣe ẹ̀san ẹ̀, kò sẹ́ni tó lè bá lẹ́ni tó lè mú Ọlọ́run dúró. Ọ̀rọ̀ náà ti yíkùn ẹ̀ báyìí o Àjọkẹ́, ìwà àti Lọ́rẹ́ Martins. Ó rántí ìgbà yẹn tí màmá ẹ bá gbé lọ sókè báyìí tó bá ń búyàn, tí màmá ẹ bá ti parí ṣó báyìí Àjọkẹ́ ọmọ màmá ẹ ṣé wọn kó wọ́n ló máa gbé ṣò next one báyìí Àjọkẹ́ ọmọ màmá ẹ máa jáde ni. Wàá wá finá sí, wàá fọhùn sí. Ọ̀rọ̀ ẹgán pẹ̀lú nǹkan tó lé Kàbírù DKY kúrò lọ́dọ̀ màmá ẹ̀. Nígbà tí màmá ẹ̀ ń bá DKY Kàbírù jà, ìwọ Àjọkẹ́ burúkú yìí náà ló finá sí lábẹ́. Bó bẹ̀rẹ̀ sí ní ó lè jáde tó ẹ̀ máa rùn lójúmọ́. Bó dẹ̀ ṣe ń jáde náà ló máa polówó. Ẹ wá ra pàǹtí tó ń ta o. Ẹ wá ra yẹrí, ẹ wá ra fúrọ̀bà o. Ẹ wá ra kíní kan, ẹ wá ra gbẹ́, ẹ wá ra o. Ṣó mọ̀ pé ìwọ yìí náà ni ìwọ yìí gangan ni èṣù Àjọkẹ́. Tó bá ń wá èṣù nínú ewé nation tó yẹ kó máa tako sí lórí, kó máa fún ní oríṣiríṣi nǹkan jẹ, Àjọkẹ́ ìwọ gan lè ṣu ní ewé nation. Èṣù gidi. Òjálé onílé fi bó tiẹ̀ mọ́lẹ̀. Nǹkan tó yẹ kó máa pòwó Àjọkẹ́ nìyẹn. Nítorí pé ìgbà tí màmá ẹ̀ tó wà lórí Facebook tó jẹ́ màmá ẹ̀ tó ń jàjẹ́ lórí Facebook tó mọ bó ṣe máa ń ṣe tó mọ bó ṣe máa ń ṣe, tí màmá ẹ̀ bá dẹ̀ ti rí pé ọ̀rọ̀ yẹn fẹ́ yí bírí, màmá ẹ̀ á sọ pé òun ló láyé po Ìbàdàn. Àyà ṣe kí ni màmá ẹ̀ yá padà pé wọn ò rán yàn kankan ṣe o. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ tẹ bá ń jíṣẹ́ fún màmá ẹ̀ gbẹ́ni màmá ẹ̀ máa hélì yín pé lágbájá mo tiẹ̀ ti ṣe tán sí o, Ìyábàdàn tún máa jáde fún yín. Ojú gbogbo yẹn ni màmá ẹ̀ ṣe máa sọ. Ìwọ wá jókòó, ó wá rò wípé o lè ta ọjà. Àjọkẹ́ wọn kì í ṣe bẹ́ẹ̀ yẹn. Àjọkẹ́ wọn kì í wu ìwà tó wù yẹn. Torí ẹni tó bá wu ìwà yẹn kò lè mú gbé. Kò lè ṣe kí ni, kò lè mú gbé. Ṣé o mọ̀ wípé Àjọkẹ́ ọ̀dọ̀ Dọ́kàsì ló ti kúrò? O rántí? Nígbà tó wà lọ́dọ̀ Dọ́kàsì, tẹ́ wà nínú gúrùpù àti Kàbírù àti gbogbo yín. Ṣé bọ́rọ̀ ṣe fóònù ló mú ẹ kúrò níbẹ̀? Tí Kàbírù ra fóònù fáwọn kan yẹn DKY tí ò ra fóònù fáwọn kan. Kó lè mọ̀ wípé àwọn kan wà lórí Facebook tó ń wò ṣe gbogbo yín pátápátá. Ṣé bí yẹn ló ṣe kúrò lọ́dọ̀ Dọ́kàsì? Ó wá rápálá. Ó wọnú ewé nation.
ìgbà tó wọnú ewé nation yìí náà ló wá bẹ̀rẹ̀ oríṣiríṣiríṣiríṣiríṣi wàhálà yìí débi tó gbá wọn nínú ewé Àjọkẹ́ ó gbá wọn nínú ewé pàǹdà tó jẹ́ pé wọn ò ní rà ju wíwá bíi 3,000 naira lọ wàá pè fún wọn ní 20,000 naira wàá pè fún wọn ní 15 àwọn ewé nation òkúkú rán ẹ wọ́n ti mọ̀ pé assistant ẹsàbọ̀dù ni ẹ́ ìwọ wá jókòó sí ó wá láwọn èèyàn kan wọ ẹ káàkiri ó ní wọn mọ nọ́mbà lé ẹ Àjọkẹ́ Nàìjíríà mà ló ń gbé ó ní wọn mọ bí tó ń gbé ó ní gbàgbọ́ yẹn lọ́wọ́ fi gbé fọ́tò ẹ̀ síta tó máa gbówó ní ẹ lórí ṣebí nǹkan tí gbogbo yín ṣe lórí Facebook náà nìyẹn tó máa ní tẹ́bá rí lágbájá báyìí iye báyìí la máa fún yín kó tó mọ nǹkan tó ṣẹlẹ̀ Àjọkẹ́ wọn wá àdírẹ́sì ẹ jáde kí la wá ń sọ ìtumọ̀ gbogbo ìta ń sọ ẹni wípé ìwà ìkà ò pé màmá ẹ̀ tẹ́ ń gbèjà màmá ẹ̀ gan-an pàápàá nísìn ṣé kò tí máa rẹ màmá ẹ̀ ó ti rẹ màmá ẹ̀ rẹgbà ti dé ó ti ń rẹ màmá ẹ̀ àgbà ti ń dé gbogbo ṣàtàwá gbogbo yín wá jẹ́ fún màmá ẹ̀ kí lẹ fẹ́ ṣe sí níbo lo fẹ́ rò gbà ṣé tó bá wá mú ẹ ní Nàìjíríà tó ń wọ ẹ káàkiri ń sin Àjọkẹ́ tó jẹ́ pé ilé ló dẹ̀ ti ń ṣe ṣóun sìn sọ fún mi ṣé màmá ẹ̀ tó fún ẹ ní assistant ẹsàbọ̀d màmá ẹ̀ tó ní máa jó lọ mò ń wẹ̀ yẹn Àjọkẹ́ Akin Abíọ́lá máa jó lọ mò ń wẹ̀ yẹn ṣé màmá ẹ̀ ló máa fi ìlú tó ń gbé sílẹ̀ ló máa wá bá ẹ ní Nàìjíríà láti gbà ẹ́ sílẹ̀ Àjọkẹ́ torí ẹ̀ kì í ronú jinlẹ̀ màmá ẹ̀ tó ń gbèjà yìí gan-an Àjọkẹ́ ṣé orí màmá ẹ̀ rí ṣorí lójú rí ṣorí màmá ẹ̀ lójú rí Àjọkẹ́ ọmọ màmá ẹ̀ orí Facebook Ìyábàdàn ṣorí màmá ẹ̀ tó ń gbèjà ìyá ẹ̀ sábọ̀dù ṣorí màmá yìí orí ìyá lójú rí ṣorí ìyá ọmọ bóyá ìyá dúdú àbí ìyá pupa àbí màmá ga àbí màmá kúrú ṣorí màmá lójú rí orí màmá lójú rí ṣó tọmọ màmá Àjọkẹ́ ò tọmọ màmá ṣé bí ẹni màmá ọ̀rẹ́ ẹni màmá màmá ti mọ̀ ẹ́ rí nbì kan ti tẹ́lẹ̀ wọn mọ̀ ẹ́ nbì kan ti tẹ́lẹ̀ ìjà oníjà ló gbé ẹ níbi tó wà yìí wọ́n wá ń wọ ẹ káàkiri ní Àjọkẹ́ wá wí tẹnu rẹ Àjọkẹ́ sọ tẹnu rẹ Àjọkẹ́ wá wí tẹnu rẹ Àjọkẹ́ ó máa lè jáde láti wá sọ tẹnu ẹ̀ ìwọ wá ń sọ pé wọ́n ní evidence kan lọ́wọ́ ń sìn oníwọ̀ ti fi iye kan tún fóònù ṣe oníye kan lórí àlọ́ ìwọ ti gbé evidence play voice note kó jó gẹ̀lẹ́dẹ́ sí play voice note Àjọkẹ́ kó bẹ̀rẹ̀ sí ní lùlù sí voice note ọwọ́ ẹ̀ àní ó play ẹ̀ kó gbá kí n wá sí wàyíǹde sí kó máa bẹ́ẹ̀ jó sí too late tó bá ń gbọ́ ó ti late mercy after death tó bá ń gbọ́ medicine after death it's too late for you to play any stupid voice note or evidence tó bá ní àsìkò ẹ̀san ti dé Àjọkẹ́ kò wá ń ṣàjọkẹ́ nìkan gbogbo yín pátápátá lórí Facebook gbogbo yín tẹ́ ń fi ìgbàjẹ́ ṣayọ̀ torí owó tẹ́ fẹ́ pa lórí Facebook tẹ́ ń sọ oríṣiríṣi tẹ́ máa parọ́ mọ́yàn tẹ́ máa lẹ́yìn tún síra yín ṣe kí má sọ̀dà kejì pé ń ṣe fúnra yín ẹ rántí pọjọ́ kan ń bọ̀ ohun tó máa bí ní á bí ní ohun tó máa béèrè á béèrè ohun tó máa bí ní tó máa béèrè ó ti ń béèrè lọ́wọ́ Àjọkẹ́ báyìí o àlọ́ ohun tó máa bí ní tó máa béèrè ó ti ń béèrè lọ́wọ́ Àjọkẹ́ báyìí ẹ wá bá mi béèrè lọ́wọ́ Àjọkẹ́ mo ló fẹ́ gbé ọ̀rọ̀ yìí dà Àjọkẹ́ mo ló fẹ́ gbé gbà báwo ló ṣe fẹ́ ṣe é ṣàlàyé fún mi kí n gbọ́ bó ṣe fẹ́ ṣí ọ̀rọ̀ yìí a fẹ́ mọ̀ nítorí pé kí ni kò sáṣegbé àṣepamọ́ ló wà ó ti ṣàṣìṣe lọ́pọ̀lọpọ̀ Àjọkẹ́ ó mọ̀ kó ṣàṣìṣe ó ṣe àṣìṣe lọ́pọ̀lọpọ̀ látọ̀dọ̀ màmá ẹ̀ tí wọ́n bá gbé ọjà sílẹ̀ wàá ṣe ṣó wàá bú àwọn èèyàn wàá bú wọn lóríṣiríṣi wàá wá bẹ̀rẹ̀ sí ní tajà láàrin ẹ̀ òun náà ti gbọ́ Fúnmi Beauty World ṣé ọ̀pọ̀ ẹ̀ ló ń polówó ó polówó títí tó sọ pé Fúnmi Beauty World cream ẹ̀ bọ̀wọ́ ẹ̀ jẹ́ ṣó rántí Àjọkẹ́
ṣó o rántí tó ní fún mi beauty world cream ẹ o ó gbọ́wọ́ ẹ jẹ́ o kọ́sítọ́mà ni wọ́ o ó pẹ̀lú nǹkan tí ìwọ náà tún ti ń bínú o nǹkan tó fi ń gbé story fún ẹ bó ṣe ń lọ ń gbà ọmọ ọṣẹ beauty world wá tún wá sórí Facebook owó tí mo ṣe máa ń sọ ni wàá gbọ́ fún mi beauty world fẹ́ jẹ́wẹ́ fún mi beauty ṣé wọn kò bó ṣe máa ń pè fún mi beauty world yẹn fẹ́ jẹ́wẹ́ àbí ìwọ náà wàá fẹ́ jókòó o fẹ́ tajà o fẹ́ káwọn èèyàn máa wá o fẹ́ kọ́ jẹ́ máa ta wàràwàràwàrà o fẹ́ jẹ́ káwọn èèyàn sọ pé AliExpress ló ti ń kaṣọ o fẹ́ jẹ́ káwọn èèyàn sọ pé ìsàlẹ̀ Balógun ló ti lọ ń kó sẹ̀nìgà tó ń ta tó ń kó stone sí tó yẹ pé iye kan náà ń ta Balógun ọ̀tọ̀ ní iye tó wá ń tà fún ọ lórí Facebook o fẹ́ káwọn èèyàn mọ̀ o fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé orí wholesale tó ti ń kó ọjà nísàlẹ̀ Èkó tó ti ń ta jewelries Brazil àmìrẹ̀ ló ti lọ ń kó tó wá fẹ́ máa tún ta fáwọn èèyàn káwọn èèyàn náà wá jókòó tiẹ̀ kó gbàpò títí ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní máa bá tiẹ̀ náà jẹ bó ṣe bá ti fún mi beauty world jẹ ó wá ń sá kolobá káàkiri ṣèbó ní Esabod ṣáà lórun ẹ ṣebí Esabod fún ẹ ní assistant Esabod ìtorí ọ̀rọ̀ fún mi beauty world orí live show ni ìyá ti fún ẹ ní assistant Esabod pé Àjọkẹ́ ní second in command mi lénìí ìwà àti Lorraine Martins fìgbẹ́ pa kándù àbí kí ló ń pè yẹn ẹ wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí ní ṣoríṣiríṣi nínú ewé nation yín ẹ bẹ̀rẹ̀ sí ní ṣoríṣiríṣi wọ́n rọ̀ wọ́n níṣẹ́ ẹkú Lorraine Martins àfọwọ́ gbáǹdì wọ́n máa ráwọn èèyàn káàkiri wọ́n máa ráyàn káàkiri lóríṣiríṣiríṣiríṣi ọ̀nà láti bá tèèyàn jẹ́ ẹni tí ìyá ò yàgbẹ́ sí pátá ẹ̀ ló yàgbẹ́ sí pátá ẹni tí ìyá ò jalè ẹ̀ ló ìyá ẹ̀ jalè ẹni tí kò sọṣẹ́ nù ẹ̀ ló sọṣẹ́ nù ẹni tí kò jalè rí ẹ̀ ló jalè rí ẹni tí kò mú nǹkan ẹ̀ ló mú nǹkan ẹni tí kò rìn lọ sí A ẹ̀ ló rìn lọ sí A ẹni tí kò rìn lọ sí B ẹ̀ ló rìn lọ sí kí ló dé lórí Facebook Àjọkẹ́ ìwọ nìkan kọ́ nígbà tọ̀rọ̀ KB náà bó ṣe gbógun dé KB DKY náà nìyẹn nígbà tí màmá ẹ̀ bá DKY jà ṣùgbọ́n ìwọ náà ló finá sí jẹ́ kí n tún gbé ẹ padà Àjọkẹ́ ṣó mọ̀ wípé màmá ẹ̀ àti Bísí ẹnu Máyọ̀wá ṣó mọ̀ wípé àwọn méjèèjì wọ́n parí ìjà ní ọjọ́ náà lọ́hùn tí Bísí máa sọ pé my mommy tí ìmàmá ẹ̀ yẹ sábà máa sọ fún Bísí náà pé my daughter ṣòro tí wípé ńgbà tí màmá ẹ̀ parí ìjà pẹ̀lú Bísí ìwọ ìyá Ìbàdàn yìí náà ló bọ́ síta ńgbà tó rí pé màmá ẹ̀ bẹ̀rẹ̀ sí ní polówó ọjà fún Bísí pé Bísí ń ta panlá o Bísí ń ta pọ̀nmọ́ ń ta gàrí o tẹ̀dẹ̀ wá rí pé Bísí bẹ̀rẹ̀ sí ní ta ṣòro tí wípé pé ìwọ ìyá Ìbàdàn yìí náà ló jáde lọ́dún náà lọ́hùn tó bẹ̀rẹ̀ sí ní play láyé jọ́hun tó bẹ̀rẹ̀ sí ní rán yẹ́ létí lórí Facebook tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ láyé jọ́hun nípa Bísí ẹ̀dẹ̀ mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe máa ń jàjà yín tẹ́nì méjì bá ti parí ìjà ìkẹta tí ò bá fẹ́ yẹ kéèyàn méjì parí ìjà á máa lọ máa ṣe kí ní á máa lọ máa play láyé jọ́hun láti fi trigger ìjà yẹn pé ẹ̀ ní parí ìjà yẹn ṣùgbọ́n tí ìpò ìyá Ìbàdàn yìí náà ló dìde ló dá ìjà tó wà láàrin Bísí àti Esabod ìwọ náà ló dá sílẹ̀ dèní nítorí pé kí Esabod àti Bísí ti parí ìjà ń gbà yẹn ìwọ iná ló bọ́ tá ń gbà yẹn ìyá Ìbàdàn tó ṣe kí ni tó dá ìjà yẹn rú tó bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣiríṣiríṣiríṣi bó dẹ̀ ṣe ń sọ náà ló ń polówó ọjà bó ṣe ń bú Bísí náà ló ń tajà a ní lórí on this our lórí channel tiwa yìí unbiased content làwa máa ń stream. We are not a fan of anybody. I'm not a fan of Bísí or any one of them. But I will say the truth as it is. Mo ti sọ ti Bísí fún the other time. Ìyá Ìbàdàn ọ̀rọ̀ náà kún ẹ̀ báyìí. Ṣùgbọ́n pé wọ́n ló dá ìjà lẹ̀ láàrin Bísí àti Esabod. Tíjà yẹn tún ṣe rántó. Bẹ́ẹ̀ náà ni lórí Sọjí náà. Tí màmá ẹ̀ bá ti súnmọ́ èèyàn kan báyìí. Torí pé o fẹ́ tajà wàá gbé irọ́ yẹn dìde ṣáá ni ṣọmẹni tó jẹ́ káṣírí ẹ tú lórí Facebook tíjà fi ṣẹlẹ̀ láàrin wa àti màmá ẹ̀ ìjà yẹn ti ń ṣẹlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ Kanáàtì ni o sọ pé Kanáàtì ló wá lórí Facebook ló wá tú àṣírí lọ́jọ́ náà lọ́hùn fún everybody ṣe
ha ho Iyabadan 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 èmi ló mo pè é mẹ́ta Àjọkẹ́ àní o máa lọ sí ṣọ́ọ̀bù fún mi beauty world wàá kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì wà ní kó dáríjì ẹ̀ kó tó lè rọ́nà lọ. ṣé wọ́n pé mo sọ nílẹ̀ mo ní pé ń gbà ṣé pé mo ṣe ṣé ń gbà kan pé o máa jáde wàá bẹ gbogbo àgbáyé o ò dẹ̀ tí ì lọ sí Mẹ́kà rárá ń gbà yẹn kó lè rọ́nà lọ ṣùgbọ́n lọ́wọ́ tó wà yìí o máa lọ sí yàyà àgbàtàn ní ṣọ́ọ̀bù fún mi beauty world wàá lọ bẹ ìṣẹ̀dá ẹ̀ ipe fún mi beauty world ọ̀rẹ́ kọ̀yà o má bínú o ìyá mi wàá bẹ gbogbo ayé àrí ẹ pé ó ṣe kí ni ó bẹ̀bẹ̀ èyí tó jókòó lórí àga àléfà ẹ níbọ̀dé Thomas tó ń bẹ̀bẹ̀ yẹn ẹ bẹ́ẹ̀ tara ẹ tàpó ẹ báyìí òun ló bẹ̀ wọ́n ní abánidá kò ní báni débẹ̀ kí ló ti ń porúkọ ẹ Lọ́rẹ́ Martins àbí kí lẹ̀ ń pe Lọ́rẹ́ Martins tẹ́ pé bí yẹn ṣe wà yẹn ìyẹn ló máa tú gbogbo ewé nation wọn ló máa tú ká nígbẹ̀yìngbẹ̀yìn torí ó máa dé stage tẹ́ pé ẹnu màmá ẹ̀gùn ò ní ká fún mi kò ní ká Lọ́rẹ́ Martins ó dẹ̀ ti ń dé stage yẹn torí màmá ẹ̀ bí tí màmá ẹ̀ bá ti ń jẹ báyìí òun ló mọ̀ màmá ẹ̀ ò ní rí nǹkan tó ń ṣẹlẹ̀ pé there's a trouble coming ipe there's a trouble coming forward màmá ẹ̀ ò ní rí yẹn until tí gbogbo ẹ̀ bá fọ́ tó di yam scatter pepper gbogbo ẹ̀ tó yẹ pé kò ṣeé rò mọ́ tó ti yí Àjọkẹ́ ó máa túbà wà á túbà gidi ní gidi ìwọ yìí kan náà ló lọ sí ṣọ́ọ̀bù Lizzy o àbí wọ́n yìí náà kọ́ ló lọ gba aṣọ 1.2 àbí aṣọ yẹn kọ́ ló gbà lọ́wọ́ Lizzy tó wọ̀ ta ló sọ fún wọn fún ẹ láṣọ ìgbà tí wàhálà dé òun náà kálá ṣìírí tú àwọn tó fún ẹ láṣọ yẹn náà ló ṣe oríṣiríṣi pẹ̀lú bó tẹ̀ yẹ pé I'm not a fan of everybody Lizzy or whatever I'm not a fan of any one of you gbogbo yín kàn ń ṣe bullshit ní òwò àjòkó òwò wa ni wọ́n fẹ́ máa tajà wọ́n fẹ́ máa ta wóróbo ipe kájé máa wọlé ó dẹ̀ ti gbàgbé yí pé fún mi beauty world nígbà kan rí tó bẹ̀rẹ̀ wàhálà yìí obìnrin yìí sún kó sásìkò ọ̀rọ̀ yàrá ẹ̀ ó sunkún kíkorò sọ́lọ́run ọba tó dẹ̀ mọ̀ pé wọn ò fi nǹkan kan po cream nínú ẹkún ẹ̀ yẹn ìwọ mà ti ń ṣọlá Àjọkẹ́ nínú ẹkún fún mi beauty world lọ́jọ́ náà lọ́hùn nínú ẹkún ẹ̀ mà ìwọ mà ti ń tajà nínú omijé fún mi beauty world ìwọ mà ti ń ta léèsì tó lọ sí ṣọ́ọ̀bù ó tàtàtà tó tún lọ sí ṣọ́ọ̀bù sí Bọ̀dé Thomas tó lórí locate ẹni tó wá palẹ́kùn tí sales ẹ̀ tó lọ sílẹ̀ káàtì ẹ̀gbé sales sílẹ̀ tó lose gbogbo àwọn client tó ń bára jà tó yẹ pé at least most people in London ló ń lo fún mi beauty world cream but torí pé wọ ìyá Ìbàdàn yìí wá ṣiṣẹ́ burúkú iṣẹ́ ẹ̀dẹ́ tòrutẹ̀rù tí wà àti màmá ẹ̀ tẹ́ gbé kalẹ̀ lórí Facebook tí ò ní tán òun mà ló fi gbomijé tó fi lé gbogbo àwọn kọ́sítọ́mà fún mi beauty world lọ tẹ́niyẹn wá di pé kò tà bó ṣe ń tà wọ́n tẹ́lẹ̀ kọ́nà tó yàjẹ̀ tó máa gbádùn ẹ̀ padà ń sìn tí business fẹ́ máa pick ìwọ wá jókòó ó gbóni kan ni wọ́n ní òṣìkà rántí ọ̀la ọjọ́ tó bá ti dẹ́kun àti bánijẹ́ la ó bá ọjà kan lẹ̀ o òṣìkà rántí ọ̀la Àjọkẹ́ yẹn tún kọ fún ẹ wọ́n ní òṣìkà rántí ọ̀la ọjọ́ tó bá ti dẹ́kun àti bátẹnijẹ́ la ó bá ọjà kan lẹ̀ o òṣìkà rántí ọ̀la Ìyá Ìbàdàn ìwọ fẹ́ dẹ́kun àti bátẹnìkan jẹ́ èyí tó ti ṣe sílẹ̀ nǹkan ó wá ń sá kólóbá Àjọkẹ́ ìwọ ń sá kólóbá ṣé wọ́n sọ pé wọ́n bá wọn tátán kan lẹ̀ ní ó tátán kan lẹ̀ mọ́ Àjọkẹ́ ìwọ tátán kan lẹ̀ mọ́ òun sá kólóbá tí wàá múra tí ìmúra ò jọ ẹni tó wá láti ìlú òyìnbó your ways ò jọ tẹni tó wá láti ìlú òyìnbó Ọlọ́run mi jọ mò ń bẹ̀ omi ò lè dá èèyàn
torí mi ò ní hùwà bẹ́ẹ̀ ń ṣe ń hùwà, mi ò dẹ̀ ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ń ṣe ń sọ̀rọ̀. Àwọn máa ṣí létí lórí péjì wa yìí pẹ̀lú ìtàn Lady Wendy Williams tí mo ra sọ fún yín pẹ̀lú grave disease tó ní. Same talk show yìí náà ṣe tí wọ́n máa bà àwọn èèyàn jẹ́ lórí talk show ẹ̀. Kò sí nǹkan tí ò kì í fáwọn èèyàn wé. Ó dẹ̀ make cool money. I'm talking about dollars. Ìyẹn Wendy Williams. Ẹ jọ̀ọ́ kí ló hẹ́ndì Wendy Williams sí? Ẹ lọ wo bó ṣe rí. She looks older than her age. Àìsàn tó ń bàjà. In fact, Ọlọ́run nìkan ló lè bá wò. Gbogbo yín kẹ́dẹ̀rẹ́ most of you ti gbéra yín ṣépè lórí irọ́. Ṣé mo pé mo sọ̀rọ̀ kan fún yín gbà kan? Mo ní gbogbo yín tẹ́ máa gbéra yín ṣépè lórí irọ́ torí gbogbo wàhálà tẹ́ ń fà lórí Facebook. Ìyá wọn kan wà ní kọ́nà tó ní olúgbòhùn tó gbóná. Tó máa bá yín máa fi àṣẹ sí bẹ́ẹ̀ ṣe sọ. Ọmọdé búròkò kò pánjọ kan náà. Ìjọ kankan ló lúwèrè pa ni. Ìwọ wá fẹ́ jókòó. Ó fẹ́ máa polówó. Ó fẹ́ jẹ́ kó mú ẹ ní gbogbo àgbáyé. Ó fẹ́ jẹ́ kó mọ̀ pé Iyabadan wà ńbẹ̀. Pé Iyabadan ń ta jewelries. Ṣé bó tiẹ̀ ti fi bú màmá ẹ̀? Ó ní pàǹdà tó tà. Ó ní nínú ẹ̀ náà nìyẹ́ ẹ̀ ń wọ̀ tó fi ń ṣe ṣòwádìí rí lóòótọ́. Nígbà tí màmá ẹ bá kó pàǹdà sọ́nù tí kan ní kọ́kọ́rọ́ mọ́ṣúárì nínú, tí kan ní atarodo nínú, àbí tí kan dẹ̀ ní owó nínú, àbí àwọn ológo màmá ẹ̀ kọ́ nìyẹn. Màmá ẹ̀ oníṣẹ́ ní kọ́kọ́rọ́ mọ́ṣúárì tó máa ń gbé sọ́rùn. Oníwọ̀ ló fún wọn. Ẹ̀yin èèyàn ẹ kú àmójúbọ̀. Wọ́n ní àlọ́ ti lọ o, àbọ̀ tí ń bèrè. Ó máa bèrè lọ́wọ́ oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Gẹ́gẹ́ bí kíni? Gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Ó lè tájì ẹrù pẹ́ o. Àjọkẹ́ ó fi gbowó òkúta. Kò possible. Kò possible. Gbogbo wàhálà àti fìtínà tán nínú ó bẹ̀rẹ̀ pé màmá ẹ̀ náà ní lọ́wọ́. Tán nínú ewé tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tó ń jó rìnrìn. Àjọkẹ́ ó contribute to it in a very big way. Very, very big way. Tó bá rẹ́ni sọ fún ẹ. Nígbà tí o máa pariwo lórí Facebook. Ìgbà mi wà jáde síta báyìí without brushing. Ìgbà mi wà jáde síta ọkọ̀ wọṣọ kan anyhow. Torí kò fẹ́ wá ṣàràbù. Ó fẹ́ wá bà tẹnìkan jẹ́. Ó fẹ́ wá sọ nǹkan tẹnìkan ò ṣe. Nítorí pé olóò support màmá ẹ̀. Màmá ẹ̀ tó ń support dàlẹ́ ní Àjọkẹ́. Màmá ẹ̀ ti kẹ̀yìn sí ẹ. Lọ́rẹ́ Martins ti kẹ̀yìn sí ẹ. Àwọn ọmọ ewé tó kù náà ti kẹ̀yìn sí ẹ. Àwọn tó bá kù tó ń rí wọ́n fẹ́ wá gbọ́ tẹnu ẹni. Ṣé owó náà mọ bí gbogbo ẹ̀ ṣe ń lọ lórí Facebook ẹ ṣe máa ń play game ara yín. Ó ti ṣe ìwà burúkú gan Àjọkẹ́. Àjọkẹ́ ó ti balẹ̀ jẹ́ gan lórí Facebook. Àjọkẹ́ ó ti tẹ àwọn ojú tí ò yẹ kó tẹ ó ti tẹ̀ mọ́lẹ̀ lórí Facebook. Àjọkẹ́ ó ti faṣọ àwọn tí ò yẹ kó fàyà ó ti faṣọ wọn ya lórí Facebook. Àjọkẹ́ àwọn tí ò yẹ kó gbómijé lójú wọn ti gbómijé lójú wọn lórí Facebook. Àjọkẹ́ àwọn tó yẹ kó máa tẹ̀lé tútù ó ti domi gbígbóná sórí ilẹ̀ fún wọn láti tẹ̀. Àjọkẹ́ wọ́n ti yíjú padà sí ẹ̀. Níbo ló fẹ́ sáwọ̀? Níbo ló fẹ́ dúró sí? Ta ló fẹ́ bẹ́ẹ̀ gbẹ́rù ẹ̀? Ta ló fẹ́ pè ẹ́? Ta ló fẹ́ dúró tì ẹ́? Ta ló fẹ́ ṣorí dúró fún ẹ Àjọkẹ́? Ní gbogbo ètò kọ́ sí i. Ta ló fẹ́ sọ fún ẹ? Ta ló fẹ́ dúró fún ẹ? Ta ló fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ? Àjọkẹ́ àwọn tí ò yẹ kó fàtẹ́gùn sórí Facebook ti fàtẹ́gùn sí wọn. Àwọn tí ò yẹ kó ranjú mọ́ lórí Facebook Àjọkẹ́ ò ti ranjú mọ́ wọn. Àwọn tí ò yẹ kó bẹnu àtẹ́lù lórí Facebook ó ti bẹnu àtẹ́lù wọn. Àbọ̀ tí ń bèrè lọ́wọ́ ẹ̀ báyìí Àjọkẹ́. Àṣìsílẹ̀ òun làbọ̀ wá bá. Ọ̀rọ̀ ẹ wá di ilé ògbà.
ọ̀nà ògbà tí ń ṣe wí ara àgbà jọ́ǹbó ló fẹ́ dúró sí sórí odó ló fẹ́ gbé ẹ dúró sí ni àbí orí ọlọ ló fẹ́ dúró sí àbí orí Quran ló fẹ́ dúró sí orí Quran tí kì í ṣàbòsí Quran tí kì í ṣàbòsí tí kì í gbáre fẹ́lẹ́bi tí kì í gbẹ́bi fẹ́láre Quran tó jẹ́ ìwé mímọ́ Allah sórí Quran ló fẹ́ dúró sí ló fẹ́ sọ gbogbo nǹkan tó ti ṣe ẹ̀yin èèyàn mi gbogbo nǹkan tẹ́rí lórí Facebook yìí tẹ́rí mọ́ nìyẹn o ẹ mọ àwọn àrà tí Àjọkẹ́ ti dá ní kọ̀rọ̀ yàrá ẹ̀ ẹ mọ àwọn nǹkan tó ṣe lóríṣiríṣi ní gbogbo kọ̀rọ̀ yàrá ẹ̀ ẹ lè mọ̀ kó máa rókì lọ́kàn Àjọkẹ́ kó máa rókì lọ́kàn ẹ̀ ìwọ ìlú wa fẹ́ jókòó pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àtinú dídùn pẹ̀lú omi tútù tó máa lọ sílẹ̀ tó máa lè jẹun tó oúnjẹ yẹn dẹ̀ máa sọ̀kalẹ̀ sínú ẹ̀ ìpè ó fẹ́ wá nọ̀sẹ̀ kọ́ ní ìyá aláṣọ wá raṣọ kọ́ wá raṣọ kọ́ wá ra pàǹtí kọ́ wá ra bullshit nígbà tí ìwọ ti gbomijé lójú ẹnìkan mi tó ti ń jẹ tó ti ń mọ̀ tí wọ́n ní kẹ́nìkan kó fòkó nìṣó inú ewé nation tó wà yìí náà ìyá ẹ màmá ẹ tó sọ ẹ ní assistant nesa board nítorí pé òun bú àwọn èèyàn bá ti ènìyàn jẹ́ màmá ẹ yìí náà ó máa sọ̀rọ̀ tiẹ̀ náà ó máa bá tiẹ̀ jẹ́ náà lẹ́yìn adìyẹ yín wá ń jẹ fún ara wọn adìyẹ yín ṣe kí ni ó ń jẹ ìfun ara wọn. Oh, they love cut free. Àjọkẹ́, ìwọ náà máa feel it. You feel the heat. Oh, they love cut free. Wàá feel the heat. Different beauty word feel. Wàá feel heat. Táwọn tó kù náà feel. Kárẹ̀ tó balẹ̀. Kò tó mọ̀ pé ayé pé méjì. Torí wípé kí ni? Kò sáṣègbé àjẹpamọ́ ló wà ìwé ikọ̀ náà tí ìyá ẹ bá ti sọ̀rọ̀ báyìí màmá ẹ lórí Facebook tó bá ti búyàn tó bú ọjà tó bú ọba tó bú gbójòyè tó bú gbogbo ẹ ìwé iná ló máa jáde wàá gbè sẹ́yìn ẹ̀ wàá gbè sẹ́yìn màmá ẹ̀ nǹkan tí màmá ẹ̀ bá tó fi kún Àjọkẹ́ wàá tó fi kún bí tí òun ẹdẹ gan wàá tún jẹ débẹ̀ ìwọ àti Lọ́rẹ́ Martins gbogbo nǹkan ìwà ìkàtẹ́ṣe ìbúra ẹ̀ náà tí wàá túra yín fún tẹ́lẹ̀ máa fáwọn èèyàn lówó kọ́ máa lọ máa bá tèèyàn jẹ́ both home and abroad tẹ́lẹ̀ máa múra yín káàkiri torí pé ẹ̀ ń gbèjẹ èèyàn ẹni tẹ́ ẹ̀ gbọ́ pé ìgbà ṣe ń gbèjẹ èèyàn tẹ́ ẹ̀ rírí iná lẹ́ ṣe ń gbèjà àwọn ọmọ ìlẹ́bí yín tó jẹ́ ẹ̀jẹ̀ yín flesh and blood ẹbí yín á tò bó ṣe yẹ kó tò lọ tàbádẹ̀ máa wíwà níwọ̀ ọmọ Àwórì o jọ ṣé Àwórì ń ṣọ̀tẹ̀ ni Àwórì ò kì í ṣọ̀tẹ̀ in fact ẹ̀ lè bọ́mọ Àwórì gidi nídìí ìbàjẹ́ torí ọmọ Àwórì gidi mọ̀ nǹkan tó ń sìn nínú ilé wọn yìí pé kọ̀ǹgbé tó fẹ́ gbogbo pálapàla kò fẹ́ ìbàjẹ́ torí kò fẹ́ ìdààmú fómù ẹ̀ kankan torí ẹ̀ ló máa ń sọ wípé kí gbogbo yín máa ṣe gbogbo nǹkan lótìtọ́ àti bó ṣe yẹ ẹ̀yin èèyàn ẹ kọ́gbọ́n àti gbogbo yín tẹ̀ ń fi ayé àwọn èèyàn tẹ̀ fi ń ṣe ọlá tẹ̀ fi ń ṣe ìbàjẹ́ tẹ̀ máa wà lórí Facebook torí pé ẹ fẹ́ gbowó monetization ẹ máa bà ayé àwọn èèyàn jẹ́ ẹ dẹ̀ feel pé nǹkan tó dáa ni tó bá wá tó ìgbà tẹ́yìn náà bá wá jókòó pé owó Facebook tẹ́ ń gbà yẹn fẹ́ máa wá jọrọ ẹ̀ ọba mi òkè á wá gbé bó ṣe ń ṣe dé á gbé sí ara ẹ̀ dé wípé àsìkò ti tó kẹ wá jèrè iṣẹ́ ọwọ́ yìí ìwọ ìyá Ìbàdàn Àjọkẹ́ ọmọ màmá ẹ̀ ibi tó bá màmá èdè náà ló wà níwájú yẹn òun ló ń jẹ́ òun
o ti gbàgbé pé Jókòó Tádé ọ̀rẹ́ ẹ̀ ńgbà tí wọ́n gbé lórí ọ̀rọ̀ pálapàla Facebook náà ni o máa fi bẹ́ẹ̀ bá dá sí i. ṣó wá expect kí Jókòó Tádé ọmọ ọba náà kó máa bẹ́ẹ̀ sáré káàkiri, á jẹ́ pé yẹn náà gọ̀ tó bá bẹ́ẹ̀ sáré káàkiri, á jẹ́ pé dàdá ń dídí nìyẹn tó bá bẹ́ẹ̀ sáré káàkiri. Torí gbogbo ìwà tó wù kò ń ṣe ìwà tó ń bá lọ́wọ́ mùsùlùmí òdodo. Mùsùlùmí tó ló lọ Mẹ́kà tó ló ń sọ ọkọ̀ àṣetánì ọkọ̀ tó sọyún soko tiẹ̀ fúnra ẹ̀ ni o. Ó sì máa lọ sọ́dọ̀ fún mi bí tí wọ́dọ̀ rẹ̀ kọ́ yà wá kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì wàá bẹ̀ bó ṣe yẹ kọ́ bẹ̀ yẹn. wọ́n ṣe kó máa gbága ẹ̀ lórí Facebook wọ́n wá jókè ẹlẹ́gbọ́já má bínú o tàmẹ̀dù má bínú o mọ̀ọ́mọ̀ ni ó mọ̀ọ́mọ̀. Ẹni tó ṣe ìkà ta kọ́níkà tó ṣe ìkà wà nínú ẹ̀ tó fẹ́ ṣe rẹpẹtẹ ni. Ìkà wà nínú ẹ̀ rẹpẹtẹ tó fẹ́ ṣe ní Àjọkẹ́. Kí ló dé tó ń sá kolobá káàkiri? Má sá kolobá káàkiri Àjọkẹ́, báwọn tá tán kanlẹ̀, má sá kúrò ní ṣọ́ọ̀bẹ̀. Kí ló dé tó ń sá kiri Àjọkẹ́? Tó bá mọ̀ ìpọ́wọ́ ẹ mọ́ wípé ò ṣe bí ò ṣèkà ṣákàláradá, Àjọkẹ́ jọ̀mọ́ ń bẹ̀ jókòó sí ṣọ́ọ̀bù ẹ kó má sá káàkiri. Má fèèyàn síbẹ̀, dúró síbẹ̀ kó fèsì ẹ̀. Face it. Face your judgment. Àjọkẹ́, face it squarely. Kó feel hit yẹn. Kó rí bó ṣe rí. You've actually done a lot of things. A lot of things you have actually done on this Facebook. In fact, ó wà grave gan. That is an eyesore. Táwọn èèyàn bá gbọ́n báyìí mọ̀ pé Àjọkẹ́, why? Iyabadan, why? Iyabadan. Wọ́n wá dé Nàìjíríà. Wọ́n wá ní pé do me I do you. God no go vex. Wọ́n bú ẹ, ìwọ náà bú wọn ni. Wọ́n bú ẹ, wọn náà kọ bú ẹ kọ. Ṣé fún mi bí tí wọ́ọ̀dù dẹ́ lóhùn gbogbo nǹkan tó sọ? Dá mi lóhùn Iyabadan. Ṣé fún mi beauty word fún ẹ lésì bó ṣe bá tiẹ̀ jẹ́ lórí Facebook? Máa fún mi lésì o Àjọkẹ́. Tó bá jẹ́ pé fún mi beauty word ó dìde fún ẹ lésì pé òkè o ó ṣe nǹkan báyìí o nǹkan tó ṣe yìí o tó ń náà bọ́ síta o tó bẹ̀rẹ̀ sí ní fún ẹ lésì, ìyẹn wọ́n ló wá sọ pé ò jàre. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí Àjọkẹ́ ò jàre rárá, ò jẹ ẹ̀bi ni. And karma is real. Karma is real. Karma dẹ̀ ti dé, karma ti ń kanlẹ̀kùn ẹ báyìí Àjọkẹ́, ìfẹ́ tó ti wà lẹ́nu ọ̀nà ẹ, ṣílẹ̀kùn fún karma yẹn kó wọlé. Àjọkẹ́ mo mọ̀ mẹ́, ó máa ṣí ilẹ̀kùn yẹn tí karma máa ṣe kíni tó máa wọ ilé ni. Ipò wa ń tilẹ̀kùn tẹ̀wọ̀n fẹ́ kí karma wọlé, we are joking. Kò lè work. Iyabadan, ọmọ màmá ẹ̀ lórí Facebook, kò lè work. Torí gbogbo nǹkan tó ti ṣe kò ṣe fẹnu sọ tán. Kó máa sọ pé èèyàn fi oògùn po cream, kó máa sọ pé èèyàn ń gba omi abẹ́ àwọn obìnrin, ẹni tó ń ṣe traditional spa ipò òun ló fi ń kó ọrọ̀ jọ, kó máa sọ oríṣiríṣi tí rẹ pé kò tiẹ̀ ṣe é gbọ́ sétí. Ó dẹ̀ ṣe ọmọbìnrin yẹn ó ṣí spa, ó ṣí beauty salon, ó tún ṣí a place to mix cream and all that. Ó dẹ̀ bá gbogbo ẹ̀jẹ̀ Iyabadan. Bó ṣe máa bú náà nìyẹn fún mi bí tí wọ́n fẹ́ jẹ́ wẹ́ bó ṣe máa bọ́ tán rèé. Tó bá ti bú o ọ̀wá gbàṣọ síta, àṣàwà ọ̀pá márùn-ún Àtíkù àṣàwà pọ̀yìrọ̀ṣọ́ pọ̀rípọ̀ṣọ́ àbúrò pọ̀yìrọ̀ṣọ́ pọ̀rípọ̀ṣọ́ àwẹ̀ àbẹ́ ló ṣe máa ń pò bó ṣe máa ń polówó yìí stupid olówó tó máa ń polówó yẹn. Tó bá ti bú bí tí wọ́n tó ti bú gbogbo àwọn èèyàn tó ti bá tí wọ́n jẹ́ tán báyìí Àjọkẹ́ ọmọ màmá ẹ̀ tí màmá ẹ̀ ti rán ẹ̀ tó wá ṣe tán báyìí wàá máa gbọ́
pọ̀nìránṣọ́ kinní kan àwẹ̀ olóko ń lọ sí kinní kan mákẹ́ẹ̀tì kan ó gbowó kò gbá kinní kan búṣìtì kan tó o máa polówó ọjà nìyẹn dáńdáwì dáńdá kinní kan àjàṣẹ́ lọ kòrówó bọ́ọ̀sì kòrówó búṣìt wàá wá gbé yẹrí nìyẹn síta tẹ́tí kinní kan ta screenshot ẹ̀ ṣe kinní kan screenshot ẹ̀ ó yẹ mara meanwhile while you are doing that ẹni tó ń bá tiẹ̀ jẹ́ lọ́wọ́lọ́wọ́ ó wà ní kọ̀rọ̀ yàrá ẹ̀ tó ń sunkún sí Ọlọ́run lọ́rùn Àjọkẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ bó ṣe ń pàtàjà tó ń bu tó ń sọ pé fún mi beauty world ń gbomi abẹ́ ó ń gbomi abíá ń gba pàǹtì dí wọn ṣé wọn ẹni tó ń ṣe traditional spa yípe ṣe ni bó ṣe tẹ́ ẹ ní síbẹ̀ táwọn èèyàn bá ti tẹ́ ní àtàtùpà ibẹ̀ máa ń dúdú ni bó ṣe ń sọ yẹn ní fún mi beauty world ń sunkún kíkorò sí Ọlọ́run ọba tó dá ìwọ wá jókòó wọ́n wá gbé aṣọ 5 years pọ̀yìnránṣọ́ àwẹ̀ àyìnránṣọ́ àwẹ̀ àtìkù èṣe pàǹdà wà bí wàrà pàǹdà ìyẹn dẹ̀ sunkún sọ́lọ́run lọ́rùn bàbá onílé ọlá bàbá dáadáa àwa máa wò ẹ́ pé ìgbà tí wọ́n máa sọ ẹ̀san fọmọdé yìí kò ní lérò ẹ̀san ti wá dé báyìí o mo ní ẹ̀san ti dé ṣòro pé omijé tó gbà lójú àwọn èèyàn tó sunkún kíkorò níkorò yàrá wọn ṣòro pé omijé yẹn máa lọ lásán ni kò lè lọ lásán torí omijé ta bá sun lórí òtítọ́ àti òdodo ó máa ń jà ìfà tó ń jà ju ogun lọ ó ń jà ju kẹ́yàn kan ṣàṣìyàn lọ ibẹ̀ ló wá jókòó sí ìwọ wá máa bẹ́ẹ̀bú ló máa ṣoríṣiríṣi wá máa lọ wá máa bò wá máa lọ wá máa bó dẹ̀ ṣe ń bèèbú lọ wọn tún mú pàǹdà tó máa fi ránṣẹ́ sí màmá ẹ̀ ní dustbin wàá tún mú gbẹ́ pàǹdà tó fi ránṣẹ́ sí wọn bẹ́ẹ̀ ni lọ́rẹ́ Martins náà máa tún fowó ránṣẹ́ sí ẹ̀dá máa ń lẹ́lẹ́ ní gúrùpù ní ewé wọ́n ẹ̀ṣẹ̀ ọmọ kan ẹ̀ṣẹ̀ tún gbé sítórì kan wà ní kinní kan fún mi beauty world ó ṣe gbọ́ ṣàwo ó ṣe kòkó bàbá ṣáàsù àti gbogbo yín bẹ́ẹ̀ lọ. ìwọ yìí náà ló máa sọ̀rọ̀ màmá ẹ̀ lẹ́yìn ìwọ yìí náà ló máa ní kólókó wá gbé ló máa sọ pé kólókó má wàá gbé mọ́ gbogbo àwọn tó ti lọ pátápátá ní ìwé ìwọ yìí náà ló wà nídìí gbogbo wọn pátápátá nígbà tó jẹ́ tọ́lájà sọ ẹ́ ní assistant ẹ̀sàbọ̀dù sọnù ló jẹ́ kẹ́rìbọ̀dì kọ́ máa yẹ̀ sẹ́yìn torí gbogbo wọn á rò pé àwa ta ti wà nínú ìwé for a long time táàtì màmá yóò fún wa ní second ẹ̀sà wọ́n wá jẹ́ pé ẹni tó ń bá tèèyàn jẹ́ Àjọkẹ́ wọ́n fún ẹni chieftaincy title èèyàn tó ń bá táyé èèyàn jẹ́ ìwọ náà dẹ̀ tẹ́wọ́ gbà ṣó mọ ìtumọ̀ òye tó fún ẹni ó yẹ wípé òun bá téèyàn jẹ́ ó yẹ wípé òun bá yéèyàn jẹ́ ó yẹ wípé òun bá gbogbo nǹkan jẹ́ ó yẹ wípé òun da ìkorò sí ọ̀nà àwọn èèyàn òun lo oyè tó mà fún ẹ̀ Àjọkẹ́ tó wá rò pé oyè yẹn ò lè rúyè ṣé ó wá ru oyè náà yè lónìí jọ assistant ẹ̀sàbọ̀dù title leader lẹ́nìí Àjọkẹ́ assistant ẹ̀sàbọ̀dù title leader ń bọ́ ló gbé sí o ti gbé sígbó ìwọ tó gbé sígbó náà ló máa lọ gbé bọ́ọ̀tà ìwọ tó gbé title assistant ẹ̀sàbọ̀dù yẹn tó gbé sígbó ìwọ náà ló máa lọ gbé padà tó ti yẹ torí kò sí ẹnìkan tó lè mú jẹ àfijọ́ tó bá lọ sọ́dọ̀ fún mi beauty world tó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì tó bẹ ìṣẹ̀dá ẹ̀ ṣàkọ́ mo sọ fún ẹ mo ló máa jáde síta kúrò láti bẹ gbogbo àgbáyé kó tó lọ sí mẹ́kà ni mo tún repeat ẹ̀ ṣọ gbígbà tó dé láti mẹ́kà ọbẹ̀ gbogbo àgbáyé abọ́ bẹ gbogbo àgbáyé ẹbẹ ò tí ì tán mo lẹ́bẹ̀ gbogbo everybody tó tọ́nà máa tẹ̀ ń búra èké tẹ́ máa búra burúkú mò ń sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe ń búra èké àwọn kan wà tó ń yan olúgbòhùn gbóná tó bá ń ṣàṣẹ sí ẹ rò pé jọ́ kan lolúwere pa ni ṣíjọ́ tẹ́ bú èbú lẹ rò pé ó máa jà ni kí ló ń ṣe yín náà ṣẹ́yìn ọmọ payé kan wà tó pé méjì ẹyọ kan lẹ́pa ayé ni ojú méjì ojú gbagba lọ adẹ̀ ń bá yín sọ̀kẹ́ jáwọ́ nínú ìwà ìbàjẹ́ ẹlẹ́ni jáwọ́ ẹ wá jẹ́ kí àwọn ará Nàìjà kọ́ máa mú àwọn aráàlú òyìnbó bí ẹni pé ẹni yẹpẹrẹ ni wọ́n ò jẹ́ nǹkan kan lójú wọn nítorí gbogbo rádaràdá tẹ̀ ń ṣe lórí Facebook yìí àwọn Nigerian police force tó bá gbọ́ pé nìkan wá láti lóyìnbó with respect and dignity ló máa fi dẹ́ lóhùn nísìnyí wọ́n ti rí yín pé nuisance ni yín ẹ̀yin aráàlú òyìnbó yìí náà ni
ẹjọ́ kí ló wá dé tẹ́ ń ṣe pálapàla tẹ́ ń ṣe rábaràbà ẹ lọ bá mi wo ìtàn Wendy Williams o ẹ lọ Google ẹ̀ kẹ́wọ́ kí ló gbẹ̀yìn ẹ lọ wo kí ló gbẹ̀yìn ẹ̀ gbogbo àràbù tí yẹn náà máa ń rà lórí ṣó ẹ̀ ṣó Wendy Williams yẹn dàbí ṣó Oprah Winfrey ní ẹ̀yìn èèyàn mi òun náà máa ṣe kí ló máa ń sọ̀rọ̀ bàjẹ́ fáwọn celebrities á tún ṣàràbù fáwọn celebrities á tún bú wọn á tún ṣoríṣiríṣi ẹ lọ wo nǹkan tó ń ṣe é sìn go and look at what is happening to Wendy Williams now ẹ bá ké òun lọ́rọ̀ gbogbo ẹ̀yin tó wà lórí Facebook pátápátá tẹ́ ń jálé onílé tẹ́ fi ń bọ́ tiyín lẹ́yìn tẹ́ ń wò dí èèyàn tẹ́ mọ̀ pé kọ̀rọ̀ di yín ìgbẹ́ ló kún bẹ̀ ìgbà tó bá wá sinmi tó ti rẹ̀ yín tẹ́ jókòó wípé ẹ fẹ́ ṣe mọ́ gbà yẹn ní gbogbo ohun tẹ́ ẹ ti ṣe tó jẹ́ àlọ́ máa wá béèrè lọ́wọ́ yín wípé èmi àlọ́ rẹ o mo ti dé lónìí mo fẹ́ wá gbẹ̀san kí ló ń ṣe yín náà karma is real ẹ̀yin ò mọ̀ ni ìwọ tó wà ń pọ́nà tó ń ṣe bí tó lẹ́nìkan ò rí ẹ tó bá yóò rí ẹ tó gbéwò ẹ ibi tó ń ṣe yẹn múra sí i ìjọ kan wà kéré ẹ bó o kéré ẹ láàárọ̀ wà kó lọ́sàn-án bó o kó èrè bí yẹn lọ́sàn-án wà kó lálẹ́ gàrà tó ṣùọ̀ ni for real kí nìkan tẹ wá ń bá ká tàjọkẹ́ Ìyábàdàn yìí pọ̀ tẹ bá wá betrayer of the highest order kí wá mú Àjọkẹ́ màmá ẹ̀ náà tó ń pariwo ṣé ó betray màmá ẹ̀ gbẹ̀yìn ni ó betray màmá ẹ̀ gbẹ̀yìn àbó betray màmá ẹ̀ gbẹ̀yìn màmá ẹ̀ tó sọ ẹ́ ní assistant desabod torí pò ń bá ti fún mi beauty world jẹ ṣé ó betray ẹ̀ náà ó wá kẹni tó fẹ́ gbà ẹ́ ó kẹni tó fẹ́ dúró tì ẹ́ báyìí Àjọkẹ́ ó kẹni tó fẹ́ sọ yín kó Àjọkẹ́ jọ gbẹ́rù ẹ wá síbi jẹ́ kí n bẹ́ẹ̀ gbé wàá dágbẹ́rù ẹ nì inú ilé yẹn ló sì máa ń pa yàtàjà ẹgbẹ̀yìn Àjọkẹ́ bó ṣe ń bá lọ yìí àìfàìmọ̀ tó o bá múùfẹ́ ẹrù ẹ nínú Bọ̀dé Thomas yẹn wá sínú ilé èmi ò ní kó máa ti ṣọ́ọ̀bù torí pé kí ni ẹnu tiwa ẹnu ire ni kò ń ṣẹnu burúkú ṣùgbọ́n wàá ṣe àtúnṣe ní gbogbo ibi tó yẹ kó ti ṣe àtúnṣe torí kó lè rọ́nà lọ àìṣe àtúnṣe ẹ yẹn ó máa fa ìfàsẹ́yìn ìwọ àti Lọ́rẹ́ Martins lẹ́jọ́ ń pa lẹ́jọ́ ń kún lẹ́jọ́ ń da gbogbo ẹ̀rú àtẹwé nation yín àti gbogbo pẹ̀lú ìwọ àti Lọ́rẹ́ Martins ni ìwọ àti ẹ̀ láláṣìírí ara yín lẹ́mọ̀ bí tẹ́tí mú gbogbo ẹ̀ lóríṣiríṣi ẹ̀ wá bọ́ sí tẹ̀wá ń tura yín láṣìírí kí ló kàn àwọn èèyàn pàǹ tura yín láṣìírí nǹkan tẹ́jọ́ jẹ́ lẹ́jọ́ yóò yín méjèèjì nǹkan tí wà àti Lọ́rẹ́ Martins jẹ òun ló jọ yóò yín méjèèjì kẹ́ máa ràn ṣó mọ̀ ni òun ló jọ yóò yín méjèèjì káyìn méjèèjì kó máa ràn tálẹ́rẹ̀ pé àròjọ fún kò sẹ́ni kankan tó ní interest oníkálùkù ló máa jèrè iṣẹ́ owó Àjọkẹ́ ó ti ń jẹ tiẹ̀ Lọ́rẹ́ Martins náà máa jẹ tiẹ̀ ó ṣúọ̀jù afẹ́rí ẹ kó lọ ṣe ṣóò ní ṣọ́ọ̀bù Àjọkẹ́ o yé sá kolobá ó ti sọ pé mo bá wọn tá tán kanlẹ̀ jọ bá wọn tá tán kanlẹ̀ ṣùgbọ́n Àjọkẹ́ ọmọ màmá ẹ̀ ọmọ ẹ̀ sábọ̀dù wàá bá everybody tá tán kan lábẹ́ta tó bá tó lọ sí ṣọ́ọ̀bù ẹ kó lọ máa ṣe ṣóò bẹ́ẹ̀ má ṣe ṣùgbọ́n ètò sọ pé wọn ọmọlé ó ti gbàgbé pé Nàìjíríà lè wà nù ẹ ṣe mí ìgbà mẹ́rin la máa fi gbé fọ́tò ẹ̀ síta tó máa fi owó sórí fọ́tò ẹ̀ tó máa sọ pé ta ni tó bá mọ lágbájá báyìí á máa fún ní iye rìwọ́ọ̀dì báyìí kó tó mọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn tó súnmọ́ ẹ gangan àwọn gan ló máa tà ẹ́ síta àwọn tó súnmọ́ ẹ gangan àwọn gangan ló máa ṣe kíni àwọn gangan ló máa tà ẹ́ síta nígbà tó bá ṣe rí rìwọ́ọ̀dì táwọn máa rí what are you talking about? wá ní ẹ o bú mi mo bú ẹ gbogbo èèyàn ló mú ṣé fún mi bí ó ti wọ̀dí bú ẹ náà ṣó bú ẹ kó bú ẹ tó fi bá tiẹ̀ jẹ́ náà ìwọ náà bọ́ sílẹ̀ kó gbẹ́rù ẹ̀ náà kébì náà gbà tí kébì náà kọ gbogbo àwọn tí yíyá sáwọ́dì bá ti bá jà gbà yẹn tí ìyá yẹn bá ti parí ìjà pẹ̀lú wọn báyìí ìwọ Àjọkẹ́ yìí náà ló máa bọ́ síta ló máa da ìjà yẹn sílẹ̀ again wàá tú àárín yẹn ṣáàyè nígbà òṣòro kébì tó gbé ewé màmá tẹ́ pé kébì ń bá màmá ta ewé ń gbà yẹn tó ń bá màmá tí màmá sọ pé kébì ń jí ewé àwọn pé ó ń divide ewé into half pé kébì ata ewé yẹn ní half ó níye tí kébì bá tún gbówó lórí pé kébì kòkówó pé kébì já wọn lólè kébì ṣe gbá kébì ṣàwó ńgbà tí màmá àti kébì parí ìwọ Àjọkẹ́ gbà yẹn ìyẹn ìwọ Àjọkẹ́ yìí náà kọ́ ni ó tún fi ná mọ́rọ̀ tó wà ńlẹ̀ yẹn náà ni
tó bá ti wá finá mọ́rọ̀ tó wà máa gbọ́ ṣúropó àwẹ̀ ṣúropó olóko ń lọ sí whatever bullshit tó máa ń sọ wàá bẹ̀ sí ní máa tajà àtíkù wà léèsì wà pàǹdà wà ẹ̀wà ara ó ti mọ̀ pé gbogbo àwọn tó máa wá síbẹ̀ wọ́n fẹ́ wá gbé wọ́n fẹ́ wá ṣèké ni àwọn depressed souls wàá bẹ̀ sí ní tajà àwọn tó dẹ̀ ń bú yìí wọ́n wà nínú yàrá wọn wọ́n ń sunkún ẹ̀bẹ̀ sọ́nà pé kí ló dé wọ́n sọ fọ́nà wọ́n sọ ẹ̀dùn ọkàn bó ṣe dá ọ̀rọ̀ ìyá àti Bísí bó ṣe dá àárín wọn rúdè ní iná nìyẹn ìwọ ìyá Ìbàdàn burúkú iná ni same thing Sọjí náà gbà tó parí ìjà náà ìwọ ìyá Ìbàdàn yìí náà nígbà yìí náà tó dá gbogbo ẹ̀rù ìyá Ìbàdàn kí ló dé Àjọkẹ́ kí ló dé tó yẹ pé òmòràn kan lẹ́yìn ọ̀ ń san at what age ló wà 50 tó wá ń sá kolobá fọmọ ọnú ẹ̀ tọ́nà ń wá ẹ káàkiri ìyá Ìbàdàn. It's just a shame. It's just a shame. Surely tí mo wá ṣe fún ẹ̀yà bọ̀ preamble ni. Surely pé gbogbo ìdásọ yìí kò sí pé èèyàn kan kọ̀ sẹ́ni kankan or whatever. It's just a unbiased content ni mo gbé wá. Surely pé kò sí kankan pé nìkan kọ̀ sẹ́ni nìkan ṣe kíní kan ọ̀rọ̀ ìṣítí tó full of wisdom. Téèyàn lè learn from. Wípé ẹ̀rọra gbèjà èèyàn tó bá gbèrò yín pé kẹ́ gbèjà èèyàn mẹ́rin kan sọ ẹ́ tó bá gbèrò yín wọ́n á gbé ẹrù tó gbèrò yín wọ́n á gbé sórí ara wọn wọ́n á gbé sórí ara yín padà ẹ ṣọ́ra ẹ̀yin ènìyàn ẹ̀rọra máa gbèjà ẹ̀rọra máa dá sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ mọ́ torí ayé yìí fẹ́lẹ́ èèyàn tó wà nínú ẹ̀ pọ̀ ó pọ̀ yanturu. tó bá preamble eléyìí o I'm still coming back Ìyá Ìbàdàn mo fẹ́ wo bóyá fẹ́ ṣe lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn tí wọ́n lè máa sá kiri tó ń sá kolobá kiri mo fẹ́ wo bóyá fẹ́ ṣe lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn àárín jù báyìí lọ ẹ̀yin wa we still have more things to bring to your doorstep. Thank you for watching and have a wonderful day. We appreciate you greatly. Thank you.